أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ káàbọ̀ sínú ètò asraru jaza'il a'mal. Gẹ́gẹ́ bí ibi tí a dé dúró ní ibi halqa tí ó kọjá, òun náà ni ibi tí a ti ń wá èsì fún gbogbo àwọn ìbéèrè tí máa jẹyọ fún ọmọ ènìyàn nípa pé kí ló dé tí ń da fẹ́nìkan tí ó da fẹ́nìkan, kí ló dé tẹ́nìkan lówó tẹ́nìkan ya tálíkà, kí ló dé tó já sí pé ẹnìkan kú ẹnìkan yè, ẹnìkan ń bímọ ẹnìkan ọmọ rẹ̀ ń kú. Kí ló fà á tí irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí fi ń ṣẹlẹ̀? A sì sọ nípa àwọn èsì tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a máa ń fọ̀, àmọ́ gbogbo ẹ bá wípé kìí ṣe èsì tó ṣe kí ni ò tọ́ bá a mú tó. Bó láti fẹ́ mọ èsì tó ṣe kí ni ò tó tọ́ àtèsì tó bá a mú tó kọ̀rẹ́kìtì fún àwọn kí ni ò irú àwọn ìbéèrè báyìí. A sọ fún wa pé láti mọ èsì tọ́tọ́ àtèsì tó ṣe kí ni ò tó kọ̀rẹ́kìtì fún gbogbo àwọn irú àwọn ìbéèrè báyìí, a nídìí ká ṣe kí ni ò ká gbọ́ nǹkan kan yé. Kí ni nǹkan òun náà ni wípé ká gbọ́ nǹkan tí wọ́n ń pè ní al-qawanin al-ilahiyya, al-qawanin al-ilahiyya, àwọn òfin àbáwọn ètò tọ́lọ́run bá gbé kalẹ̀ sáyé, a nídìí láti gbọ́ yé. So tá a bá gbọ́ yé, a lè rí èsì tó èsì tó kọ̀rẹ́kìtì fún gbogbo àwọn irú àwọn ìbéèrè a lè rí mọ́. Tọ́já sí pé nínú àwọn qawanin yìí tó pàtàkì ń bẹ jù, òun náà ni kọ̀núnù kan tí wọ́n ń pè ní kọ̀núnù jaza'ul a'mal. Àmọ́ kí la ń pè ní kọ̀núnù jaza'ul a'mal? Gẹ́gẹ́ bí a sì mọ̀ wípé kí ni o, pé ọmọ ènìyàn gbogbo tó bá ń bá ọmọ ènìyàn láǹfààní ni, nínira ni, láburú ni, nídẹ̀ra ni, gbogbo ẹ̀yẹn so kọ̀núnù jaza'il a'mal ó jóyè wa wípé kí ni o, gbogbo ẹ̀ ní maradduhu ila amalil insan. Iṣẹ́ tọ́mọ ènìyàn ṣe òun ló ń fa gbogbo ẹ̀. So kọ̀núnù tí ń sọ fún wa bẹ́ẹ̀, òun ni wọ́n ń pè ní kí ni o, kọ̀núnù jaza'il a'mal. Qur'an jẹ́ kí léyìn náà yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba, suratul Ali Imran aya 165. Ọlọ́run Ọba àlékè ọlá ń jẹ́ ó yé wa pé kí ni ó ní bismillahir rahmanir rahim awalamma asabatkum musibah. Sígbà tí gbogbo musiba tó bá bá yín, qad asabtum mithlaiha qultum anna hada qul huwa min indi anfusikum. So kí ni mo fẹ́ lò ń bi àyà yìí, òun náà ní gbólóhùn yìí tó ní kí ni o, qul huwa min indi anfusikum. Gbogbo musiba tó bá bá yín, gbogbo ẹ̀ ń kọ́ ò látọ̀dọ̀ ẹ̀yin ọmọ ènìyàn náà ni. Inna Allaha ala kulli shay'in qadir. So Ọlọ́run bàbá tó lágbára lórí kí ni o, lórí gbogbo nǹkan ni. So àyà yìí òun náà ṣe kí ni o, ó ń ṣàlàyé kọ̀núnù jaza'il a'mal fún wa. Tabalo wọnú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà, Ànábì náà jọ yíwa pé kí ni o, innama hiya a'malukum ruddat ilaykum. So gbogbo musiba tẹ́ẹ̀rí tí ń bá yín, gbogbo ẹ̀ ń kọ́ o kí ni o, iṣẹ́ tẹ́ gbèsè náà ni tí wọ́n dá padà sọ́dọ̀ yín. Èyí ń pé kò sí ń tọ́mọ ènìyàn ṣe láyé yìí, kò sí ń tọ́bọ́mọ ènìyàn láyé yìí, nínú musiba ni, nínú dáadáa ni. So gbogbo ẹ̀yẹn yẹn iṣẹ́ ọmọ ènìyàn náà ni, gẹ́gẹ́ bí àyà yìí àtọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe kí ni o, bó ṣe jẹ́ ó yé wa. So kíní yìí ni wọ́n ń pè ní kí ni o, kọ̀núnù jaza'ul a'mal. So kí wá ní kọ̀núnù yìí? Ó jẹ́ kan nínú àwọn al-qawanin al-ilahiyya tó já sí pé a fẹ́ máa gbéyẹ̀wò níbi kí ni o, níbi ètò wa, ètò asraru jaza'ul a'mal. Inṣáàlá èyí tó kù ẹ máa bá wa kọ́ lọ, inṣáàlá a máa gbọ́ níbi halqa tó ń bọ̀ wá. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.